Africa Content TV. Wọ́n
fẹ́ jà wọ́n fẹ́ wàhálà ẹgbẹ́ èèyàn tí ó fẹ́ jà tí ó fẹ́ wàhálà ẹjẹ́ àfọ̀rọ̀ Yorùbá bára wa sọ̀rọ̀ kí wọ́n á sì máa yé wa kó nílẹ̀ máa gàmì àlàbí òsì à ń lọ ibi wọn lọ làwọn kàbà àgbà sí ní gbogbo wa. Ẹyin tó rí ọ̀lẹ́ ọ̀fà. Ìbàdàn ọ̀dún ní ẹ̀yìn ẹ̀lẹ́ ọ̀fà. Ṣẹ́dúró ṣé pẹ̀lú mi kí n máa ń lábàá tó ṣé kò sí ewu jí mẹ́ ṣé kì í sọ pé mi ò fi ṣọ́mọ ọ̀hún ṣé kì í sọ pé mi ò fi ṣọ́mọ níyàwó ẹ sọ bẹ́ẹ̀ lánàá ẹ sọ bẹ́ẹ̀ lé tọ́mọ̀tò lágbà sí ọ̀sẹ̀ yìí mọ́ àwọn ẹ dákẹ́ ẹ má sọ ọ̀gá ẹ̀ òye wa. Ẹgbà ibi rẹ̀ àbí àwọn tó bímọ bóyá máa ṣe nǹkan tó bá bí ọmọ nínú àbí àmọ́ pọ́pọ́ lẹ̀ ó lágbàdá máa tó sáàrin àwọn ìjà lọ ìbára tí wọ́n bí amọ̀rọ̀ ọ̀tọ̀ láàbájá máa ṣe ojú rárá ló bá pọ́pọ́ lẹ̀ ló fọwọ́ làwọn lórí àwọn ìjà náà ó sẹ́wọ̀ ètò pọ́pọ́ ti nígbà tó bínú wọ́n ti kó sọ́mọ náà ṣọ̀rọ̀ láàbájá wá sí i. Mistake kékeré sí tó bá bínú fọ́ọ̀mù ọ̀lẹ̀ láàrin àwọn ìjà ló máa lọ tó bá di pé iná àbí amọ́rọ̀ ajé tó bá tọ́mọ tó bẹ̀rẹ̀ sí ní pàṣẹ fún pàṣẹ ṣáwọn ìjà lọ tó pọ́nmọ sínú ẹ̀jẹ̀ ṣé wọ́n ti ní kó sọ́ọ̀ṣọ́ ọmọ ọkùnrin lábàkàbẹ̀ làbí wọ́n ti máa jọ ọmọ lọ láwọn àgàbà àgbẹ̀jọ wọn. Èmi mo ṣe lọ́lọ́. Wọ́n ní lọ́rọ̀ ẹjọ́ lọ́pọ̀ ọ̀nà lálábàbà àti ọ̀láláì. Torí mo fẹ́ràn ẹ̀kọ́ ní lálábàbà àti òde lórí. Àwọn wọ́n máa kọ ọmọlú eré rẹ̀ lábàbà tí kì máa fa àbá ṣe ní kí wọ́n bá jà mẹ́lẹ̀ kọ́ lọ́wọ́. Àjùkọ́ lè hàlà àwọn ẹ̀dọ̀. Ẹ máa jẹ yẹn.